ju bí ò ti mọ̀ lọ. Ènìyàn máa ṣe rora rẹ̀ ju bí ò ti mọ̀ lọ. Ènìyàn máa ṣe rora rẹ̀ ju bí ò ti mọ̀ lọ. Ènìyàn máa ṣe rora rẹ̀ ju bí ò ti mọ̀ lọ. Ènìyàn erùpẹ̀ lásán tó ń jẹ tó ń mú ní nẹ́rùpẹ̀ tó ń ṣiṣẹ́ fi kèrùpẹ̀ jọ. Owó tí o ní erùpẹ̀, ilé tí o kọ́ erùpẹ̀, erùpẹ̀ tó jẹ erùpẹ̀ tó jẹ erùpẹ̀ lọ yóò padà dérùpẹ̀. Ènìyàn máa ṣe rora rẹ̀ ju bí o ti mọ̀ lọ. Ènìyàn máa ṣe rora rẹ̀ ju bí o ti mọ̀ lọ. Ènìyàn máa ṣe rora rẹ̀ ju bí o ti mọ̀ lọ. Ènìyàn erùpẹ̀ lásán tó ń jẹ tó ń mú ní nẹ́rùpẹ̀ tó ń ṣiṣẹ́ fi kèrùpẹ̀ jọ. Owó tí o ní erùpẹ̀, ọlá tí o ní erùpẹ̀, erùpẹ̀ tó jẹrùpẹ̀ tó jẹrùpẹ̀ láti yóò padà jẹrùpẹ̀. Ènìyàn má ṣe rora rẹ̀ ju bí o ti. Ọpẹ́ láyé ikú lópin ohun gbogbo. Ọpẹ́ láyé ikú lópin ohun gbogbo. Gbèsè sáni gbèsè ló já o alábẹ́. Ikú lópin ohun gbogbo láyé yìí o. Ọpẹ́ láyé ikú lópin ohun gbogbo. Ọpẹ́ láyé ikú lópin ohun gbogbo. Gbèsè sáni gbèsè ló jẹ́ o. Ará mi máa ń gbọ́ mi. Ikú lópin ohun gbogbo. Onílé mo bòde kí n tó wọlé o. Ajá òṣùpá mi mímọ́ bòde Ọlọ́run bàbá mi mímọ́. Ewúrẹ́ tó wọ̀lú bí ó bòde ó dẹrùn àmúṣẹ́bọ́. Àgùntàn ló wọ̀lú tí ó bòde ó dẹrùn àmúṣẹ́bọ́ o. Kábíyèsí mo forí balẹ̀ fọ́ba ládé. Àní bá a bá láyé ìdúró fún gbogbo. Gbèsè sáni gbèsè ló jẹ́ fún gbogbo. Ikú lópin ohun gbogbo láyé yìí o. Bàbá láyé ikú lópin ohun gbogbo. Bàbá láyé ikú lópin ohun gbogbo. Gbèsè sáni gbèsè ló jẹ́ o. Ará mi máa ń gbọ́ mi. Ikú lópin ohun gbogbo. Ọjọ́ kan là wáyé, ìgbà kan là. Peace, amen. But here's the one that I really like about that particular passage of scripture. It says there's a time to embrace and a time to refrain from embracing. And we may find ourselves in that season now where we just don't want everybody to hold us and to hug us. And I promise you it's all right. Because God has given us the reassurance that it's all right. And then our second scripture will come from John the 14th chapter, which is a very familiar passage of scripture for all of us. John 14 says this: let not your heart be troubled. You believe in God, believe also in me. In my Father's house are many mansions. If it were not so, I would have told you.
He says, I go to prepare a place for you. There's that reassurance again. That if I go to prepare a place for you, I will come again and receive you unto myself. That where I am, there you may be also. And listen to what Thomas says. Thomas said unto him, Lord, we don't know where you're going, so how do we know the way? And God says to him, I am the way, the truth, and the life. No man comes unto the Father except by me. Amen? Amen. Let us pray. God our Father, we love you. We thank you for another day that you have allowed us to live, God. Strange day, unfamiliar. Really not what we were anticipating, God, but we still know that you're in control. Yeah. And for that, we say thank you, God. Thank you. So we pray that you would throw your arms of protection around this family, around this daughter, God, and remind them that you will walk with them through this season of their life, God. Let her know that earth has no sorrow that heaven cannot heal, that heaven cannot feel, God. But you said when we pass through the waters, you would be with us. When we pass through the fires, you will be with us, God. Nothing will overtake us or catch us that you will not protect us from. Now throw your arms of protection and remind them, God, that behind every dark cloud, the sun still shines. This is our prayer in your son Jesus' name. Amen. 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 I want to take this time and offer the family an opportunity to offer their final salutations, or if they have words or poems that they may want to express now, this is the time that you can do that before I perform the final committal. Yes, ma'am. This is from me and my sister's daddy. For our beloved Father, it is difficult to honor you in words because words can adequately capture the true essence of who you were. You were a loving and dedicated father family. You weren't much of a talker, but you cared much. We didn't have as much childhood memories with you as much as we would love to. Not any fault of yours. You had to do what you had to do to give us a better life. However, we are thankful for the little memories we shared, and we will cherish it for the rest of our lives. Daddy, you never said, I am leaving. You never said goodbye. You were gone before we knew it, and only God knows why. In life, we love you dearly, and in death, we love you still. In our hearts, you hold a place that no one could ever fill. Who are we to question your creator? He alone gives and takes. But you will never be forgotten. As much as we hate not having you around, we are happy you're in a better place. And we pray God forgive your shortcomings and grant you paradise. Amen. Is there another that would like to share at this time? Amen. So God's word is true. It says to be absent from this body is to be in his presence. And so the interesting thing about that particular text and the text that I read, John 14, is that we release the remains and release the body, but his spirit shall dwell with us forever, which means all that we know about him, we can remember and hold on to. Amen? Amazing grace. How sweet the sound that saved a wretch like me. I once was lost, but now I'm found. Blind, but now I see. My brothers and my sisters, we have come to what we will recognize to be the final resting place of our departed brother. And therefore we commit his body and his body only to the ground. Earth to earth, ashes to ashes, and dust to dust. Looking forward to that second coming of Jesus Christ, because he is sure to return. And his promise is this, is that when he comes back,
he will bring with him the souls of those that have died in him. And then and only then, if you and I are alive and well and believers in Christ, we will be caught up in the air with the Lord. Amen. Let us pray the Lord's Prayer together. Our Father, which art in heaven, hallowed be thy name. Thy kingdom come, thy will be done, on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us. And lead us not into temptation, but deliver us from evil. For thine is the kingdom, the power, and the glory, forever and ever. Amen. Amen. To this daughter and to the rest of you all that are present, thank you for allowing me to serve you today. It is my prayer that you will gain strength as you journey on, knowing that God gave us a promise, that he would not leave us nor forsake us. And yet he's given your dad a bigger promise. He said, I go before you to prepare a place for you. That when you are ready, meaning that when Christ is ready for us to come, that place will be there. And that's what we believe today. Amen? Amen. Let us look to the Lord and be dismissed from this place. Not unto him that is able to keep you from falling and present you faultless before his presence with exceeding joy. To the only wise God, our Savior, be glory and majesty, dominion and power, both now and forever. And those that believe said amen. 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 Thank you. We're praying for you. Bless you. Bless you. When I've come to the end of the road and the sun has set for me, I want no rights in a gloom-filled room. Why cry for a soul set free? Miss me a little, but not too long, and not with your head bowed low. Remember the love that we once shared. Miss me, but let me go. To Yemi and the entire family, on behalf of the Marshall March Funeral Home, we thank you for allowing us to serve you. It is our sincere prayer that something was said or something was done to lift your burdens. Please accept this as a token of our love. And remember, trust in your faith and the Word of God. There you will find strength. May God continue to bless you and keep you. Don't look to the left, don't look to the right, but look to the hills from which cometh your help. Your help comes from the Lord. God continue to bless you is our prayer. Thank you, family. Thank you. Please go in peace. This concludes the graveside services. Thank you so much. Okay, so you look up. I want to talk to you before you go back. I'm going to go home. Kásá máa kíra wa kú palẹ̀mọ́ ọ̀run. Kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ò ní lọ. Gbogbo wa la dákadá ikú. Gbèsè tí gbogbo wa jẹ ni. Èrè kí ni fẹ́ nìyàn. Tó jẹrẹ gbogbo ayé yìí, tó sọ mí lẹ́rù náà ara mi. Èsì o, ó mà ṣe o fẹ́ni tí o lọ lọ́rùn. Ènìyàn máa ń ṣe é rọra rẹ ju bí ó ti mọ lọ.
ènìyàn máa ṣe rora rẹ ju bí o ti mọ̀ lọ. ènìyàn máa ṣe rora rẹ ju bí o ti mọ̀ lọ. ènìyàn máa ṣe rora rẹ ju bí o ti mọ̀ lọ. ènìyàn erùpẹ̀ lásán tó ń jẹ tó ń mú ní nẹ́rùpẹ̀ tó ń ṣiṣẹ́ fi kèrùpẹ̀ jọ owó tí o ní erùpẹ̀ ilé tí o kọ́ erùpẹ̀ erùpẹ̀ tó jẹ erùpẹ̀ tó jẹ erùpẹ̀ lọ yóò padà dérùpẹ̀. ènìyàn máa ṣe rora rẹ ju bí o ti mọ̀ lọ. ènìyàn máa ṣe rora rẹ ju bí o ti mọ̀ lọ. ènìyàn máa ṣe rora rẹ ju bí o ti mọ̀ lọ. ènìyàn erùpẹ̀ lásán tó ń jẹ tó ń mú ní nẹ́rùpẹ̀ tó ń ṣiṣẹ́ fi kèrùpẹ̀ jọ owó tí o ní erùpẹ̀ ọlá tí o ní erùpẹ̀ erùpẹ̀ tó jẹrùpẹ̀ tó jẹrùpẹ̀ láti yóò padà jẹrùpẹ̀. ènìyàn má ṣe rora rẹ ju bí o ti. máa pẹ́ láyé ikú lópin ohun gbogbo. Ikú lópin ohun gbogbo. Gbèsè sáni gbèsè ló já o ara mi. Ikú lópin ohun gbogbo láyé yìí o. Bàbá láyé ikú lópin ohun gbogbo. Báwo ti bẹ láyé ikú lópin ohun gbogbo. Sani gbèsè ló jẹ́ o. Ará mi máa ń gbọ́ mi. Ikú yóò fi owó ẹ̀yà. Onílé mo bòde kí n tó wọlé o. Ajá oṣù kan ní mímọ́ bòde ọlọ́run bàbá mi mímọ́. Ewúrẹ́ tó wọ̀lú bí ó bòde ó dẹrùn àmúṣẹ́bọ́. Àgùntàn ló wọlú tí ó bòde ó dẹrùn àmúṣẹ́bọ́ o. Kábíyèsí mo forí balẹ̀ fọ́ba ládé. Àní máa bá láyé ìdúró fún gbogbo. Báàsì pẹ́ láyé ìdúró fún gbogbo. Gbèsè sálí gbèsè ló jẹ́ fún gbogbo. Ìdúró fún gbogbo láyé yìí. Bàbá láyé ikú lópin ohun gbogbo. Báàsì pẹ́ láyé ikú lópin ohun gbogbo. Gbèsè sáni gbèsè ló jẹ́ o. Ará mi máa ń gbọ́ mi. Ikú lópin ohun gbogbo. Ọjọ́ kan là á wáyé, ìgbà kan là á ṣayé. Bó bá tún dìgbà kan là ó padà sọ́dọ̀ Ọlọ́run tó dá wa. Kò sẹ́ni tí ò ní kú, tó kó bàbá ẹ̀ ò ní dìgbòrò. Gbogbo wa la dágbádá ikú, gbogbo wa la ó lọ. Básìkò ikú bá dé kò sẹ́ni tó lè dá a dúró. Ni mo ṣe ní bá pẹ́ láyé ikú lópin ohun gbogbo. Bá sì pẹ́ láyé ikú lópin ohun gbogbo. Gbèsè sáàbì gbèsè ló jẹ́ o ara mi. Ikú lópin ohun gbogbo láyé. Bá pẹ́ láyé.
ikú ló fi hàn bàbá. Láòsì bẹ́lá yẹ ikú ló fi hàn bàbá. Ìfẹ́sà ni bẹ́sẹ̀ ló jẹ́ o. Ikú ló fi hàn gbogbo àlàyé yọ. Ó dáná èèyàn yìí. Bá a bá pé 70 ká tó la láyé oore ọ̀fẹ́ Ọlọ́run la jẹ. Àwọn tó kú ní 35 ní 40 wọn ò ṣẹ lọ́run. Àwọn tó kú lọ́mọ ọdún mẹ́jọ ṣé wọ́n ṣẹ lọ́run ni. Ẹni Èdùmàrè bá fún lóore ọ̀fẹ́ láti dàgbà kó tó relé. Oore ọ̀fẹ́ l'Èdùmàrè fún ni. Ọjọ́ ayọ̀ kan ń bọ̀. Tọ́gòkè lọ sọ̀rọ̀. Tọ́gòkè ayé ìwé ayé òkè tó ṣe. Ọ̀run dẹ̀dẹ̀ mọ́mọ́ kanjú máa ń gbogbo wa là ń bọ̀ o. Alùmùtù mọ́mọ́ kanjú máa ń gbogbo wa là ó relé. La ṣe ń pariwo pé ká fi ṣe eré sílẹ̀ ló dáa ká tó lọ láyé. Ó dáa ká wáyé rè ká dẹ̀ tún láyé rè ká tún wá kúkú rè. Àwọn tó mọ Jésù kí wọ́n tó mọ kú. Àwọn ni mo kíkú oríire o. Torí wọn ò kú àkúrú bí iṣu. Àwọn tó mọ Jésù kí wọ́n tó mọ kú. Àwọn là ń báyàn lọ́rùn lógo. Torí wọn ò wáyé asán. Béèyàn bá kú láì lólùgbàlà ó ti kú àkúrú bí iṣu. Bíbélì mi fi yé mi. Jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ìránṣẹ́ni tó lè dọ́dọ̀ Ọlọ́run. Láìṣe nípasẹ̀ olùgbàlà Ọlọ́run wa ti jẹ́ èmi ni. Ilé ilé ayọ̀. Ilé ilé ayọ̀. Ilé ilé ayọ̀. Lọ́run bàbá jẹ́ mi débẹ̀ o. Ilé ilé ayọ̀. Ilé ilé ayọ̀. Ilé ilé ayọ̀. Lọ́run bàbá jẹ́ mi débẹ̀ o. Sódà ká ṣe wàhálà ńlé ayé ká tún ṣe wàhálà bá bá dọ́run. Sódà ká máa wépo kiri ńlé ayé ká tún máa wá pẹtrólù bá bá dọ́run. Sódà kóoru máa mú ní ilé ayé ká tún máa moru lọ́run. Èsì o. Àwọn tó kú nínú Ọlọ́run ni. Wọ́n ń bẹ lọ́dọ̀ Ọlọ́run níbi ìgbàlà gbé wà. Àwọn tó kú nínú Jésù yìí o. Wọ́n ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Níbi tí kò sẹ́kún mọ́. Níbi tí wọn kì í sọkún. Níbi tí wọn kì í mọ́ ooru. Níbi tára ti ń tù wọ́n pẹ̀sẹ̀ òye. Lọ́dọ̀ olùgbàlà lájúlé ọ̀run. Ilé ilé ayọ̀. Ilé ilé ayọ̀. Ilé ilé ayọ̀. Lọ́run bàbá jẹ́ mi débẹ̀ o. Ilé ilé ayọ̀. Ilé ilé ayọ̀. Ilé
Èrè kí ni bá mi yàn tó tẹ̀rẹ̀ gbogbo ayé yìí tó bá mi rọ̀dùrọ̀ ó mọ̀ rọrùn fúnra kú mi o láti wọ òun abẹ́rẹ́ jù fún olówó láti bá bàbá jókòó ní ibùgbé ọ̀run o. Àtìgbó àti àlejò ni mo jẹ́ láyé. Lọ́jọ́ kan ní bàbá mi lókè ló ránṣẹ́ pè mí. Lọ́jọ́ kan ní bàbá mi lókè ló ránṣẹ́ pè mí. Pé ọmọ darí wálé o. Òwòjú yìí fún mi kò tún ṣe lò ayé rẹ̀. Ká má ṣe tàn yín jẹ o ara. Gbogbo wa la ó jìyìn. Ohun abẹ́lé ayé ṣe. Gbogbo wa la ó ròyìn. Gbogbo iṣẹ́ tá a ṣe láyé. Kò sẹ́ni tí ò ní wí. Kò sẹ́ni tí ò ní sọ o. Pásítọ̀ máa rojọ́. Ìmáàmù máa sọ tiẹ̀. Olóyè máa rojọ́. Bàbá àrà máa wí tiẹ̀. Níwájú Elédùmarè ọba olùdájọ́ gbogbo wa. La ṣe ń pariwo pé ká múra sí iṣẹ́ rẹ̀. Torí èmi kọ́ torí ọ̀la nítorí ọjọ́ abárelé. Mo dúpẹ́ ti ṣe tiẹ̀ ó ti lọ o. Felicia ti ṣe tiẹ̀ ó ti kọ̀run lọ. Ó ti ṣe wọ̀n tó lè ṣe. Àwa tó kù ká múra. Abẹ́bọ̀ àwa ló kù ká múra. Abara yóò dá. Àwa ló kù ká múra. Ẹni tó kú jọ̀wọ́ fọmọ rere sílẹ̀ sáyé ló yẹ ká kíkú oríire. Torí pé wọn ò kú àkúrú bí iṣu ni. Màsúwò lùfẹ́ kó sì bá sí mi. Orí mi àyà olùgbàlà rẹ̀. A fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ojú. Súre súre súre. A ó pàdé létí odò. Tẹ̀sẹ̀ àgẹ́lì ti tẹ̀. Tó mọ gàrà bí kírísítálì. Lẹ́bàá ọ̀dọ̀ olùgbàlà. Àwọn pàdé láti odò. Odò dídán náà. Pẹ̀lú àwọn mímọ́ lábàá odò. Tí ń ṣan lẹ́bàá ìtẹ̀dán. Ojú mi rọmọdé, ojú mi ràgbàlagbà o.
ojú mi ràn ọmọdé ojú mi ràgbàlagbà òye. Màmá rí àròdò alẹ̀ ojú mi ròde o. Ní ojú mi ràn ọmọdé ojú mi ràgbàlagbà o. Ní ojú mi ràn ọmọdé ojú mi ràgbàlagbà òye. Màmá rí àròdò alẹ̀ ojú mi ròde o. Abiyamọ fi lọ èmọ̀ padà mọ́ o. Abiyamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ pọ̀mọ́. K'Ẹlẹ́dùmarè ó dẹ̀dẹ̀ fún bàbá rẹ̀. Ìjọba sùn lọ. Ìjọba sùn lọ. Ìjọba sùn lọ. Ìjọba sùn lọ. Ọmọ àtàtà kò gbé mi. Ìjọba sùn lọ. 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 Ọmọ àtàtà kò gbé mi. Ìjọba sùn lọ. Ayọ̀ ayọ̀lé o. Ayọ̀ ayọ̀lé o. Iná bàbá mi o. Bàbá mi sí. Ayọ̀ ayọ̀lé o. Iná bàbá mi o. Bàbá mi sí. Ayọ̀ ayọ̀lé o. Iná bàbá mi o. Bàbá mi sí. Ayọ̀ ayọ̀lé o. Ayọ̀lé. Ayọ̀lé o. Ayọ̀lé. Ayọ̀lé o. Ìjọba bàbá mi o. Bàbá mi sí. Ayọ̀ ayọ̀lé o. Aláṣọfẹ́lẹ́, 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 áńgẹ́lì tó gbé bàbá lọ sọ́run rere. Aláṣọfẹ́lẹ́, 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 áńgẹ́lì tó gbé bàbá lọ sọ́run rere. Aláṣọfẹ́lẹ́, aláṣọfẹ́lẹ́, aláṣọfẹ́lẹ́. Aláṣọfẹ́lẹ́, aláṣọfẹ́lẹ́, áńgẹ́lì tó gbé bàbá lọ.